Akramakallahu. Jẹ́ ká rí bàbá pẹ́. Ayadakumullahu. Jẹ́ ká rí bàbá pẹ́. Abolo. Ayadakumullahu. Jẹ́ ká rí bàbá pẹ́. Qawakumullahu. Jẹ́ ká rí bàbá pẹ́. Abinakumullahu. Jẹ́ ká rí bàbá. Allah ayadakumullahu. Jẹ́ ká rí bàbá pẹ́. Allahu Akbar. Gbogbo ẹni tí ń gbà ní ẹ̀pọ̀ òun fẹ́ dìde láyé ibi tó ń wà kó wá kí Alájí àgbà sáàdì ó bá àwọn jájọ kí wọn lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ni pẹ̀lú gbólóhùn pé gbogbo wọn tí wọ́n ń gbà ní ẹ̀pọ̀ fẹ́ wá kí Alájí àgbà sérí ìjòkó. jájọ kí wọn pẹ̀lú gbólóhùn yìí. Ọlọ́run ò ní sí ọ nínú iṣẹ́ tí máa dé tòru. Amina. Bàbá Alájí àgbà wọn bá ti jòkó tán á kí wọn. Àfa àyè tí kú lọ́dọ̀ wọn lọ́pàá. Pẹ̀lú gbólóhùn yìí. Ẹ̀rí bàbá Alájí àgbà ẹ̀rù tọ̀tọ̀tọ̀tọ̀ Àjọ wí gbólóhùn yìí pé Abẹ́ Alájí àgbà bí. Ọlọ́mọdé máa padà sí ibú. Àmín. Ilé tí kálukú wọ̀ tí dunú jáde. Allahu Akbar. Àwọn ọmọ tẹ́nìkan kò bí tí wọ́n mọ kankan mọ́ wọn. Aláì pé wọ́n ti já kàmìnà nípa ẹlòmí. Wọ́n di ọmọ rẹ̀ ó pé wá fẹ́ gbọ́. Alhamdulillah. Wọ́n di ọmọ kóhun ní bọ̀ wá ló já jòkó. Wàláì. Àwọn kan ní wọ́n ṣiṣẹ́ kalẹ̀. Bàbá Alájí àgbà análàṣàdúrà àwọn ọmọdúnmọ́. Bẹ́ẹ̀ni tí wọ́n lu. Ó di 25 years. Ó di 15 years. Tí bàbá bọ́ sọ́dọ̀ Ọlọ́run. Akad. It was on 19th December 2005. Àròsọ àbí ìrìn wí ni. Kú ọmọ wa tí wọ́n ti fún mi ní èrò ìbànújẹ́ òun. 2005. Iye Alájí àgbà ẹ wá wò ó iná wọn lójó níyì ẹ wá wo bí tí ń dùn tí ọ̀tá dùn ní. Ọlọ́run bó bá mọ̀jà mọ̀ díẹ̀ díẹ̀. Amina. Àmì wọn ló nà báyìí. Amina ya Allah. Coronavirus will affect so many things. Ẹni tí ọba àgbègbè àmì dáadáa. Amina ya Allah. Kúrò aláwọ̀ odidi kan. Ìsànúṣe òṣè ní àṣẹ lálẹ́ àná láṣẹ. Bẹ́ẹ̀ni ilẹ̀ owó wa mi. Ẹ̀yẹ́ fún mi ní wà Alájí àgbà ẹ̀rí. Àpẹ̀mọ́nù ńlá àṣẹ́nù làṣà. Oko kílẹ̀ mọ́ lọ. Oko mọ́lẹ̀ mọ́ lọ. Láti mi nìsa ẹbí ti yín bàbá ń rọ́ dọ̀. Ìyẹn ṣe tẹ́yìn mọ́ ọmú 1000 wá gbogbo gbà. Alájí àgbà fún mi lówó. Sọ́wọ́ àwọn olùlẹ̀ ni. Ibà ọmọ wádìí náà sì ni. Kúrò aláwọ̀ òrìdì kan gbogbo àdàbí àtọ́ bá dára ẹ̀ lójú jájọ ké. Bismillahirrahmanirrahim. Ẹsẹ̀ ń fò òrùn tẹ́ fi mú wá fi. Àlẹ́ tọ́líbù náà ni ọ́. Ibi kọ́ máa kó lọ́wọ́ náà ni a mọ̀ wá sí. Ọlá pékè ọlá àmà náà nínú ọba. Gbogbo àwọn ọmọ yìí kú wọn dalẹ̀ abálé wọn dalẹ̀. Wọ́n dalẹ̀ ìwọ náà ti ṣe bẹ́ẹ̀ bá fa àyíká àwọn ọmọ bí ń jíwò rẹ̀. Ìkílẹ̀ tọ̀ wá lọ́mọ lẹ́yìn ìdíje. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahu akbar. Àmín mẹ́ta. Àmín. Ọba Alájí àgbà tòní alẹ́mọ̀kì kankan sàlábì àwọn. Àmín ya Allah. Alọ́bí ọ̀rọ̀ lọ́hùn. Alfa wa Abdullahi Abdulaziz tí wọ́n jẹ́ fọ́ndà Al-Aziza Islamic Foundation. Èlò lẹ́bi kò ní Alájí àgbà. Ọ̀ya. Kò sí tẹ̀tẹ̀rẹ̀ báwọn. Àwọn àyè mẹ́ta kan wà látẹ̀kùn mìkìfàrà ẹ̀ńdà sàlásà tí mọ̀wádìí à. Ṣọlá ló máa wá sọ bí. Ilẹ̀ wí. Inna Allaha yakhtaru man yasha. Khadimul Islam. Yakhtaru man yasha. Ti jòkó ni ọjà sí nǹkankan lọ. Bàbá ní ẹ jòkó ẹ tó wá dúró. Alam taro anna Allaha yakhtaru man yasha. Bàbá Bùkárí ọmọ Musa. Bàbá ní ẹ jòkó. Àwọn ni wọ́n ní ẹ jòkó. Wọ́n ní ẹ jòkó sẹ́. Ọba tó táìmù tá a dìde á dìde. Kò sí tẹ̀tẹ̀rẹ̀ wí tó wí. Bi ilmin wa fadlin. Gbogbo àwọn tí wọ́n jọ bí ìgbà kan náà ayé wọn ò rí báyé tí ń ti rí. Bi ilmin wa fadlin. Àwọn tó bí àwọn aláàfáà fi sọlá pé àfáà wa Alájí àgbà àfáà àgbà làfáà tiwọn náà. Bi ilmin wa fadlin.
bàbá ń sọ̀rọ̀ mímọ́ bàbá lálàjì àgbàre bẹ́ẹ̀ bá débì kan ẹ̀ máa jù ròyìn tí wọ́n bá ròyìn yín lọ ni. بعلم وفضل bẹ́ẹ̀ bá sàfetí kọ tí ọ̀rọ̀ lálàjì àgbà tẹ́lẹ̀ bọ́ bá fetí kọ pé wọ́n lálàjì àgbà mọ̀ wábì kan wọ́n wá jòkó ẹ wá ṣe wá sí lójú ẹ yóò kí ọlọ́run lára yín. وفضل gbogbo ilé yín kọ́lẹ̀ tí ọ̀lọ́lá tẹ́lẹ̀ bọ́ bá ti débi lé yín òun náà rọ̀ láṣẹ àwọn ìyá wa tí wọ́n wá ń sàṣàlátù àwọn náà ń bímọ tí yàn ti yànjú. والإمام على الناس sẹ́yìn ẹni máa kó yẹn jọ fún rẹ ni ọlọ́run ló kó yẹn jọ sí fún yín ọwọ́ àbí yín ṣàṣáájú. alhamdulillah. gbogbo ẹni bá gbà fúnlé náà tọkàntọkàn ó ló jẹ yẹn láyé. يذكركم مولى بطول حياته àfẹ́kẹ́ kájú sukú o bó bá ti rí báyìí àfẹ́kẹ́ mi yóò gùn ni o. والسلامة والخيرات صمت عن البلاء. kìí ṣe gbogbo èèyàn ni ó dùn mọ́ àwọn ọ̀tá alájẹ́ àgbà sì kù láyé wọ́n mọ̀ wá sọ̀kò sílé náà wọ́n mọ̀ sọ̀kò sílé náà ọlọ́run máa gbé yín borí. amina. yàkìlá hawla wala quwwata illa billahi al-aliyyil èdè azim. japanese kan pẹ̀lú láwùlà bàbá alájẹ́ àgbà kíkì mọ̀fọ̀mọ̀fọ̀ ẹ̀sà mi chua komka kiki koto amuchu muzongo pe a bakuchu tobu tutu toki kalichakaki botantoki kagawachu tosi batu zuli batu lapeke kila chichi miki. láwùlà bàbá alájẹ́ àgbà ayọ̀ndá gbogbo ẹni òun rẹ̀ bá lé bismillahirrahmanirrahim. ajiwa abdullahi kìlọ̀ sẹ̀kẹ́ bíi pálí ẹja sí. ẹ wo fìlà bíi ike ìtọ̀. alájà gbé wíwá yọ̀dà fún yín. ẹ wo fìlà bíi ike ìtọ̀. lálàjì àgbà ni máa bú yẹn báyìí. la hawla jama sáré sílámì wàlá quwwata. ó dáa kéèyàn ní mẹ́là tó dáa. ajiwa nasiru lásà àbúṣèrìn àjò ni. èyí sẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́. ìlà àbí mẹ́ta. àbídà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيا فالق الإصباح والوحب قد جئنا ọlọ́run abẹ́ بأمرك فينا ما لنا منك من مغنى afábíl نعم ọ̀yà على ملة المختار من كان رحمة لنا ولكل العالمين بلا استثناء على درب قوم أصلحوا الدين أمره ọlọ́run kọ́ wọlé àwọn àjọ yẹn وأفنوا قصار الجهد قلبا كذا شأننا afáwọ̀ àgbọ̀ ọmọlẹ́yìn náà ní wọlé bá wa. فأولهم تاج اللبيب مؤسس ẹni tó pèlè ríire gbogbo àwọn àdàbíyànù لزمرتنا الأجيال أصل ولا فزنا وذلهم مهدي الديار كمالنا àwọn náà wọ́n jòkó lẹ̀ yìí afábíl متعدد كون الدرس عقام به فزنا nígbà tá a wà ní sàwó bàbá wa àdúrà gbà wá ní àwọn ni wọ́n ti ń jẹ́ àlájí àgbà lójú àlájí àgbà àbí wọ́n ti gbé náà kọ́. وشيخي صفي الله خير خليفة ọlọ́run wọlé àwọn ọmọ agbẹ̀yìn tẹ́ ń ṣe ní هو ẹlẹ́ẹ̀kẹta سر àlájí àgbà ẹlẹ́ẹ̀kejì أجدادي إما به سرنا àṣírí ni wọ́n àṣírí òun náà ni. أبونا صلاح الدين جئنا بمثله لكل لغات فاهم يجب الكون ọlọ́run wọlé àwọn àgbà ń lè la. أنا الحاج موسى الرئيس المعلمين àwọn àgbà ń lo mọ́tà náà wọlé إن àwọn. له مرابين تلي عونا báwọn bá kọ́ kínkín. يسور جريء الصديق مجيء فوقك àfa àgbà lọ́wọ́ rẹ̀. تجي السائلين كما قلنا وأحمد خير الناس خلقا وشيمة la ilaha illallah. خليفة الصوف الفؤاد Khalifatul Adabiya nánú.
يليه أبو المكدام عبد الرشيد bàbá wa jẹ́ ní Abdulrasheed. يخيف الوهاب سلا وفي الصديق قد أفنى ọlọ́run wọlé ayé o. شبيه أبي ذاك سلطان عصرنا bàbá àgbàládé wọlé nù. عدل في قرآننا للأولى شأنا àwọn agbára lè nǹkan kan tó ju Al-Qur'an náà. وشيخ كألف yé. أحمد وسر إنه nínú àwọn ọmọ oore شيخ àgbà. كألف ẹ̀yìn. أحمد وسر إنه bàbá wa àgbà aláyé. بل جدك مثله شاب في المعنى ọlọ́run ṣàánú àwọn dẹ́kun gbogbo ń tẹ́ gbórílẹ̀ gbólẹ́nu wọn kò sí ní takùtọ̀ ọlọ́run. أبايا أمين الله ẹ̀yìn. مرشد قومنا فصيح أديب نهل في أصوله ọwọ́ ní àgbáyé. أبايا أمين الله مرشد قومنا alájí àgbà mi bá ní kábíyèrè ayé mi ọmọ wọ náà lọ sí ẹwọ́ yìí. أديب نهل في أصوله ọlọ́run wọlé ayé gbogbo wọn má jáfa owó sísọ. وجارب في صوت الجميل أولوكade bàbá àgbà olúkadé ní oore tọ́lọ̀ ń ṣe fàlàjì àgbà. حباه إلى الأرش حزا فلا حزن dákòjé wọn pọ̀ kankan láàrin wọn. مدير أوريلي dákun gbà fún جامع في صوت الجميل أولوكade kó o tó débẹ̀ sẹ́ mo fẹ́ wí kankan lọ́dún. وجامع ń bọ̀. في صوت الجميل bàbá máa sọ أولوكade àwọn nǹkan kan yóò máa dàrú ó bá dọ̀la. nínú ẹni tó kọ́kọ́ lọ hafisul Qur'an yìí máa ń sọ tó èèyàn ha Qur'an sí rí tí wọ́n ń jáná sí fàáfàá kan níjọ́ tí nǹkan rú bẹ́ẹ̀ wọ́n. àbò olúkadé lẹni tó kọ́kọ́ ha Qur'an sí rí. ọ̀wá jọ ọmọ kíwọ́ ẹnìkan ọmọ kíwọ́ alájí àgbà ni. وجامع في صوت الجميل أولوكade ohun wọn bá ọba sì ń gbọ́ arọ́ ọmọ rìn ọ́ ni ọmọ àrùkọ wà láti jẹ́. أرش حزا ولا حزن àwọn ọmọ kíwọ́ bá ní. مدير أوريلي La ilaha illa. مصطفى زونيجي bàbá àgbà oníyanjú nù. قدبه أعلى عزه ولا àwọn حزن jẹ́ aláti bákọ́rà lọ nẹ́ẹ̀sì wọ́n tún jẹ́ aláti nẹ́ẹ̀sì sí bákọ́rà wọ́n wá já bí òrì ẹ̀mẹ́fà. واتباعهم ترا والله أسبق ọlọ́run wá sí kàrámù fún bàbá lórí ilé gbogbo نصرة الإسلام فازوا بها الجنة ibùgbé wọn náà ló. أولئك قوم ọlọ́run wọlé àwọn àjọ tá a wí. أكرم الله كلهم La ilaha illa. عواقبهم تسمو مكانتهم يمنى ọlọ́run mọ̀jọ́ orí àfa wa. أيا من له عشق wọ́n fà á rẹ̀ sí wọn akú ńlẹ́gàsó. برؤية شيخنا فهذا كمال الدين السم ومعنى ọlọ́run wọlé àwọn bá gbà tọ́kọ́ jíṣẹ́ náà lákọ̀ọ́kọ́ tó sì jẹ́ lájìyànjọ́ ọlọ́run jẹ́ wọ́n jẹ́ débi tó dà. وربي كمال الدين هذا صنيعه wọ́n náà wọ́n jòkó yìí. اللهم فيا شيخنا جد له أمنا وسيخي صفي الله ibi tó dé wọn àfa mi. نعم béèyàn ọba fi nǹkan kan sáko rẹ̀ fura o. وشيخي صفي الله هذا عزيزه mo fẹ́ ká fún òní nǹkan wọ́wọ́ dé dẹ̀ ní kí n. اللهم أكرم وجهه كله wàṣẹ ibi tó wí. وشيخي صفي الله هذا عزيزه sáwọn tá a lè jọ ọmọ kí wọ́n yà yín ni. شيخي صفي الله هذا عزيزه La ilaha illa. اللهم أكرم وجهه كله أدنى وشيخي صفي الله هذا عزيزه àwọn ọlọ́yẹ̀ ká máa pè ní sọ ìbílẹ̀ àtẹ̀lẹ́ kó bọ̀rọ̀. اللهم أكرم وجهه كله أدنى ẹni tó ní inú. اللهم أكرم وجهه كله أدنى الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين متى متى آمين 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 يا الله. أراكم كيبواني بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. آمين. mo kí ìjókòó àwọn àfáà wa láti Port Harcourt. لا إله إلا الله. afọlọ́ ọlọ́run àfi bẹ ọlọ́run. أفبه. afọlọ́ àjọ kan ṣoṣo ọlọ́run àfi bẹ ọlọ́run. أفبه. iṣẹ́ tẹ̀ ṣe ni ọlọ́run ní kí gbogbo ayé ó máa pé tì í. الله أكبر. ọlọ́run má sọ ọ́ dìbànújẹ́ máa yín lọ́wọ́ láíláí. آمين. gbogbo ohun tó tara yín jáde lápapọ̀ àti gbogbo ohun tẹ́ ẹ kọ́ lápapọ̀ àti tọ́ àti àtọ́ yín ọlọ́run dákun má ṣàjẹ́ kí wọ́n máa rí bẹ́ẹ̀ ṣe fẹ́ ni. آمين. aláàfáà gbà wájú ọlọ́run. آمين. ọlọ́lá haúlà. ولا قوة إلا بالله العلي العظيم. mo kí ìkàlẹ̀ gbogbo àwọn àlùfáà أوكي. níjòkóó وقاكم الله. ọlọ́run má ṣàbáwá pẹ̀lú yín. آمين. ọlọ́run tó tì yín bá wa jámánà yín. آمين يا الله. gbogbo ẹ̀yin yá wa mo kí wa أكيد. ọlọ́run má ṣàbáwá ṣàlékún dáadáa fún yín. آمين. mo kí àwọn àfáà wa ìbejì dùnú. ó ti جمهور. bá bá gbọ́ gbogbo èdè yányán ni ìwọlé ìwà máa fi kí yín. آمين. ọlọ́run má ṣàbáwá ṣàlékún dáadáa fún yín. آمين. la hawla. ولا قوة إلا بالله العلي العظيم. mo kí àlùfáà wa oníǹkan òní Sheikh Abdul Aziz Al-Aziz Islamic Foundation. a kí yín púpọ̀ àti gbogbo àwa tá a jọ wà ní foundation yìí. أبقاكم الله. ọlọ́run dákun má fi léyìí ṣàṣemọ fún yín. آمين. èyí tẹ̀yìn tó ń ṣe nírọ̀lẹ́ yìí طه. ẹ̀yin náà máa yí orí ọlọ́run ni. ẹni tí ò bá máa yí orí ọlọ́run kò ní níwọ̀n ó pé àwọn èèyàn jókòó. bẹ́ẹ̀yàn bá wá fẹ́ pé àwọn èèyàn jókòó أبقاكم الله. àfi kó lọ máa ń tí ó wúwo. بني. kó lọ máa ń tó wúwo. أبقاكم الله. àwọn afáwọn àbejì dùnú sọ fún wa nínú ọ̀rọ̀ wọn. wọ́n ní bàbá alájí àgbà رحمه الله تعالى رحمة واسعة. wọ́n kò nu ayé ní 15 years ago. أبقاكم الله. a sì tún wá rórí pa wọn. orí pa náà ò parẹ́. الحمد لله. ǹjẹ́ tí bàbá gbé e dé tí bàbá ní a máa ṣe mọ́wúlúdì أبقاكم الله. irú èyí tá à ń ṣe lónìí táwọn kan wá ń sọ pé n tá à ń ṣe yìí bídíà ni. àwọn tí wọ́n sọ yìí pé ká máa ṣe mọ́wúlúdì إذا كان نشر العلم ذنبا معاقبا إذا كان نشر العلم ذنبا معاقبا عليه فإني أشهد الله مذنبا عليه فإني أشهد الله مذنبا. èyí tó jẹ́ kí n lọ bẹ̀ ń. إذا كان نشر العلم ذنبا معاقبا عليه فإني أشهد الله مذنبا. ǹjọ́ tí bàbá ní a máa ṣe mọ́lúdì tí wọ́n gbé dé ayé takò wọ́n púpọ̀. لا إله إلا الله. إذا كان نشر العلم ذنبا معاقبا عليه فإني أشهد الله مذنبا عليه فإني أشهد الله مذنبا. afáwọn Abdul Aziz عزيز
ẹ̀rẹ́ yìí ta jòkó báyé bá sọ wípé bídíà là ń ṣe kò nídìí ká bá wọn fa wàhálà. ذنبا معقبا عليه. ìjọ tó lajẹ́ àgbà ni a máa ṣe mọ́lúdì. أكرمكم الله. èyí sọ fáwọn jàmáà kan lónìí nígbà tá à ń bọ̀ láti legal study tá a bọ̀ ní programu tá à ń lo gidi. أكرمكم الله. mo wá sọ fún wọn pé inú àwọn àwàlìyá tàlájẹ́ àgbà tá a mọ̀ ká tó bá ń sọ wípé àwàlìyá inú àwọn kan tá a gbọ́ ni pé inú ẹni tí lọ́rin yóò kọ́kọ́ sàṣì tí ò ní ràn alájẹ́ àgbà ni. إذا كان نشر العلم ذنبا معقبا ọlọ́ba kó wá sí àgbáyé. عليه أشهد الله مذنبا. wọ́n wá sa dákàlínà wọ́n sa tẹ́kátàlínà. لا إله إلا الله. wọ́n bá bá ń sọ̀já bí ẹja sọ sálíbí náà. أبقاكم الله. kí ló dé tá a fi máa sọ sálíbí náà ni wípé ńjọ́ tí wọ́n bá ń gbọ́ tán bá ní bídíà ní mọ́lúdì májì ó dọ̀ọ́là mú débi tó fi wá sọ pé ìní ṣe mọ́. لا إله إلا الله. kì í ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. كان نشر العلم ذنبا معقبا. bàbá wa sọ wípé èmi ò bẹ́ẹ̀ bá sọ wípé n tí ń gbé bọ̀ wá yìí o ẹ̀ ní gbà lọ́wọ́ mi. ìsáká nẹ̀nẹ́. إذا كان نشر العلم ذنبا معقبا ẹgbẹ̀rún tíra kọ́ ló ṣe pàtàkì bí kò ti ṣàǹfààní. عليه أشهد الله مذنبا. ìwọ tó ń kọ tíra tó fi ń bá àwọn ẹni ọlọ́run kí láǹfààní tíra rẹ. ذنبا معقبا gbogbo àwọn ẹni ọlọ́run ni wọ́n máa ń bú kódà ní tí ń ṣe wáàsí tí ń bú àwọn tí ń bẹ́wọ̀ àwọn àfà kí láǹfààní wáàsí rẹ wáàsí wọn ò ní padà wúlò mọ́. عليه فإني أشهد الله مذنبا. bàbá wa ń sọ ń jọ òun pé sẹ́yìn tí mo gbé délé lẹ́ẹ̀nígbà ìzáká nẹ̀nẹ́. إذا كان نشر العلم ذنبا معقبا nítorí wípé mo ní ẹgbẹ́ lẹ́bí wọ́n ṣàṣì mi. أشهد الله مذنبا. wípé àṣàṣì yìí tí tó ẹ̀ máa ṣàǹso. عليه فإني أشهد الله مذنبا. èmi kọ́ ni wí bẹ́ẹ̀ o. عليه àgbà ni wí. فإني أشهد الله مذنبا. àfọwọ́ abdulrasheed báwo èèyàn bá wọ́n dé lónìí tán ní bídíà ni mọ́lúdì wọn ò sì wí bídíà ni. ká ṣe mọ́lúdì ànábì bídíà ni. ṣebí n tán pè ń bídíà ni n ta dálẹ̀ àbí. ṣe ebi bídíà ni bídíà ló gáwí wọ́n ń wí kìí ṣe bídíà ṣe rí i. so kò yá wọn náà ní ìzákànà. إذا كان نشر العلم ذنبا معقبا عليه فإني أشهد الله مذنبا. ọ̀dà bàbá wa ní kí ló dé táwọn ò fi máa ṣe mọ́lúdì àwọn aṣọ fún wa pé bábùbákàrí náà bá ṣe bídíà ni gbogbo wa tá a wà láyé lónìí àbá ti jẹ́ mùsùlùmí. ẹ̀yin wá há kùránì lónìí ńjọ́ tí kùránì ń sọ̀kalẹ̀ ẹ̀ jẹ́ àṣẹ máàsì díẹ̀ akúkú kọ́ ìsáàbù nílé بقاكم الله. kùránì tá a pè lọ́rọ̀ ipò ẹnìkan inú àwọn tá máa ń ṣe bí ìgbà táwọn ọmọ kéwú ó wá bọ́ wọ́n wá ń fa wàhálà mo wá fẹ́ dá wọn lákẹ́ mo wá dọ́gbọ́n bọ́bẹ̀ mo ní sàlámù aleykum wọn ní wa aleykum sàlám mo ní akílẹ̀ ń fà wọ́n wá ń sọ̀rọ̀ wọn mo wá ní èmi ní béèrè tí mo fẹ́ béèrè ní ya sheikh alukur'anu kalamullahi aw wahyullah kalamullahi ni alukur'ani ni àbí wahyullahi ó ní méjèèjì náà kankan amsa kí ni sí ọ. إذا كان نشر العلم ذنبا معقبا عليه فإني أشهد الله مذنبا. ó ní kàlámù láì ọ̀rọ̀ ọlọ́run ni wáyù láì ọ̀rọ̀ ọlọ́run ni mo ní àfààyè ẹ̀dàkọ̀ ẹ̀ padà wá súnmúra. ó ní
ó ní kàlámù láì ó ní kùránì ọ̀dà mo ní mú kàn bẹ́ẹ̀ ó ní kùránì kàlámù láì mo ní kùránì èyí ṣe kàlámù láì ana khairun minhu kàlámù tani ṣèitọ́n ó ní fàáṣàrà fànádà fàkọ́ọ̀là ana rabbukumul àlá kàlámù tani fìrìhàwùnà innama utituhu àlá ilmi kàlámù tani kọrùnà gbogbo àwọn kàlámù yìí àwòhá Allahu ila rasulihi. idha kana nashrul ilmi. bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ọmọ ibtidayi àmọ́ wá ní Qur'anu kalamullah. wọ́n bá dé dàbí àmọ́ ní Qur'anu kalamullah. bí yẹn bá ti wá ń dé sanawi sẹ́mi ẹ́ pé ibtidayi ibtida'ul ilmi preparation for knowledge. tó bá wá di ìdádù ìdádì òun ni ìdádù lè ilmi ó ti gbọ́lọ̀ rẹ́dì láti fèsì àwọn calamity tó ní í ṣe pẹ̀lú kéwú tó o bá wá làájá ó wá bọ́ sí sanawi ó wá di sana'ul ilmi ìwọ náà ó wá dẹni tí wọ́n mọ̀ pé dáṣọ. mo kọ bá ní alẹ́ ìfẹ́ mi òṣèré náà mo délé bá. àti wá dé sanawi gbogbo kéwú ni wọ́n wá túkọ̀ lọ fún. òṣèré náà mo délé bá. àti bídíà àmọ́ wá sọ fún wọn pé téèyàn bá sọ wípé bídíà àtún hasana wà bídíà àtún sẹ̀yíà kéwú ètí ìtòyè wọn náà tó nù kò sí ti ń jẹ́ bídíà àtún hasana wà bídíà àtún sẹ̀yíà èyí tó fi gbé ohun fẹ̀kan sọ wípé sunnatun hasanatun wà sunnatun sẹ̀yíàtun sunna kò sí kódé mi gan ní sunna tèmi. abukumullah. wọn náà ní sunna tiẹ̀ tá a bá dákọ̀ sunna kò di dandan kó di sunna tànàbì ó dìgbà tá a bá àrọ́fà rẹ̀ tá a fátíkù sí alifu alam ìgbà òun ni ó tó máa di tànàbì pé àsunna. niriju kamalu li ismi bali huwa mustafa nabiyyun taqiyyun hamidun wa mudhakkirun. ìsáká nàní. nasiru al-ilmi zawwan aqban alayhi fa inni ushihidu Allah mudniba. bẹ́ẹ̀ bá sì jẹ́ usuli yóò ti máa mọ̀ pé kò ní sọ̀rọ̀ láì ṣe pé ní dàlílù. bàbá wa ní kí ló dé tá a fi sọ wípé súnà tó bá lálífù aláàmù láàmú pé níta nábì á ní kìyàsù láṣẹ torí gbogbo bí tẹ́ ẹ bá ti rí álífù aláàmù tó bá tẹ̀lé rọ̀ṣúlù àbó tẹ̀lé nàbíyù ànábìnú yá ayú àrọ̀ṣúlù baligi ma unsila ilayka min rabbika àbí kúl yá ayú ànábì àbí yá ayú ànábì gbogbo bí tọ́lọ̀ ń bá ti wí ànábì ní ń bá wí. àmọ́ tó bá ní Rasulullah kódà mo sọ fáwọn ọmọ inú kíláàsì lónìí pé mo sọ yìí pé al-Qur'anu wahayullahi alimunazzalu ala rasulihi má wí bẹ́ẹ̀ tó bá ní rasulihi kéwé kò tí ì yé tónù torí pé Musa Rasulullahi Isa Rasulullahi Dáúdà Rasulullahi. àmọ́ ká lè mọ̀ pé ta ni Rasulu má dákọ̀ ànábì wá sọ yìí pé alimunazzalu ala rasul. idha kana nashru al-ilmi zamban mu'aqaban alayhi fa inni ushihidu Allah mudhniba. Ànábì ló wá ní man sanna sunnatan hasanatan man afa ọmọlẹ́yìn ẹ̀yin lẹ́ni lóga ṣẹ̀rí àlàwà man sanna ànábì lẹ́ni yòówù. sallallahu alayhi wa sallam. lọ́dọ̀ àwa àfọ̀ ní usulu fíkìú mánú lọ́dọ̀ ẹ̀yin ológa ní ń jẹ́ ṣáríìtù tá a máa wá rí jàwáàbù ṣáríìtì rẹ̀ àmọ́ táwa bá lọ lọ́dọ̀ wa ní usulu fíkìú àmù láàmú pé ajítọ́tìrà àbí àti kọ́ nínú man sanna sunnatan hasanatan falahu ajiruha wa ajiru mani amila biha
ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها. sọ pé ànábì ti tú gbogbo ẹ̀. báwo lè sọ pé bídíàtún àsánàtún bídíàtún sẹ̀yí. bí wọ́n bá ti ń wí báwọn ó ti ń takọrọ ànábì tó ní kúlù bídíàtín. ضلالة. torí kúlù ń áàmù ni. ó dákẹ́ ni. كان نشر العلم والله قبل عليه فإني أشهد الله مذنبا عليه فإني أشهد الله مذنبا. tíyẹn bá ti wọ́n ń gbé kalẹ̀ tí ò bá ti ní ṣe pẹ̀lú asọ̀láàtù tí ò ní ṣe pẹ̀lú zakat tí ò ní ṣe pẹ̀lú hajj tí ò ní ṣe pẹ̀lú sáwọ́mù kìí ṣe bídíà. ìtọ́lọ̀ ní àwa ṣe láyé mẹ́rin náà ni. mẹ́rin. kírun gbàwẹ̀ yọ̀sàká sì lọ hajj ìtọ́lọ̀ ní àwa ṣe láyé nù. Abukakumullah. àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí wá ń ṣe bọ̀ yìí ṣàhádà ni kèfèrí tí ń kírun ìṣẹ̀ṣàṣàìsì ni kèfèrí tí ń gbàwẹ̀ ìṣèbí parẹ́ ni kèfèrí tí ń lọ hajj ó fẹ́ mọ̀lú lọ ni kèfèrí tí ń ṣe ṣàká òun ò bùyàn lówó ni. Kana nashir al-ilmi. torí bó o bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí tí o bá ti sí ṣàhádọ́tù Allah ilaha illallah wa anna Muhammad محمد رسول الله. kò wúlò. ما قبلني عليه فإني فإني أشهد الله مذنبا عليه فإني أشهد الله مذنبا. bàbá ní mòlúdì tá à ń ṣe mòlúdì ní ṣe pẹ̀lú ṣé mòlúdì ní ṣe pẹ̀lú zaka ṣé mòlúdì ní ṣe pẹ̀lú hajj ṣé mòlúdì ní ṣe pẹ̀lú sáwùmù kò ní ṣe àmọ́ bá a bá ti wá gbé e wá báyìí àwa níta bá ń ṣe mòlúdì níta bá wá ń ṣe òun àti níta ṣe ń bẹ̀ ni ó mọ̀ wá tọ́ka irú ìdájọ́ tí ó gbà kullu ma yutawassalu ila iqamatil wajibi fahuwa wajib. إذا كان نشر العلم ذنبا معاقبا عليه فإني أشهد الله مذنبا عليه فإني أشهد الله مذنبا. ó ṣẹlẹ̀ sí Abubakar ńjọ́ tí Umaru lọ bá a nu pé jẹ́ kó Kùránì jọ ó ní láyé ìní sèǹtà níbi òṣè tí wọ́n bá kó Kùránì jọ ni àní bá Kùránì. لا إله إلا الله. torí pé gbogbo àwọn tí wọ́n há Kùránì ńjọ́ náà ni wọ́n ti fẹ́ pa lójú ogun tán gbogbo ibi tí wọ́n sì kó sí pépà ńjọ́ náà ẹ wo gbogbo àwọn nǹkan tí Kùránì tó jásí kó sọ̀kalẹ̀ ní 1455 years ago. ẹ gbọ́ أبقاكم الله. ìjírí kàlẹ́ndà tá a wà ní ìsín kí la wà 1442 àbí بني 1442 yìí ni bìdáyà ìjìra ìjọta nẹ́bí migrate Glory Wasallam. to Medina. Now before his migration ká nẹ́bí ó tó kó Mẹ́kà lọ Medina ó ti lò 13 years ní Mẹ́kà مكة. ẹ wá fi 13 years ń kún 1442 ó fún wa ní 1455 13 years yẹn ló máàkì bìdáyà ìjà nẹ́bí ọlọ́run rẹ̀ إله so إلا ìjà nẹ́bí ọlọ́run rẹ̀ sì bẹ̀rẹ̀ pẹ̀lú ọjọ́ tí Jibrilu wá bá a pé ìkìrà so tẹ́ bá wá wò ó bọ̀hún ó túmọ̀ sí pé Kùránì ti bẹ̀rẹ̀ sí ìsọ̀kalẹ̀ tá a bá sọ pé sísọ̀kalẹ̀ Kùránì láti Baitul Izza torí méjì ní sísọ̀kalẹ̀ alukur'an talukur'an bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna munzilin. إنا أنزلناه في ليلة مباركة إنا
ṣe fàáfà púpọ̀ wọ́n ní laylatin mubarakatin àfáàwọ̀ ajítọ̀tìrà nínú àmùtà kọ́nù kíláàsì laylatin mubarakatin nákìrà ló gbé wá. laylatin mubarakatin. lẹ́yìn àwọn wà nínú àwọn ilé àyálù tí ń bẹ láyé 365 òru wo wá ní ṣé òru eléyìí ni àbóru eléyìí ni àbóru eléyìí ni ẹnì pa àwọn kan wá sọ wípé nísùn ṣàbáni ni àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá òṣùlì ni ẹ má dààmú nákìrà tó lọ ń gbé wá ń bẹ̀ wọ́n ó ti padà sááláyé ẹ̀ nífi wá ń sọ wípé inna anzalnahu fi laylatil qadr. laylatin. wa ma adraka ma laylatul qadr. laylatul qadr khayrun min alfi shahrin. tanazzalu al-malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. wọ́n wá ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ni pé inna anzalnahu fi laylatin mubarakatin tẹ́ ẹ bá wà wọ́n ní fiha. fiha yufraqu kullu amrin hakim. àwa wò kullu amrin hakimin. wọ́n ní tanazzalu al-malaika. والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. lọ́dọ̀ àwọn àfọ onítafsiri àtafsiru bí riwaya nù tafsiru al-Qur'an bil-Qur'an ọlọ́run ló sì wí bẹ́ẹ̀ inna anzalnahu àwa la sọ̀ ọ́ kalẹ̀. في ليلة مباركة. wọ́n wá ní laylatin mubarakatin yẹn tọ́lọ́run wá sọ alukurani kalẹ̀ kìí ṣe ti ramadana àwọn kan ní kìí ṣe ti ramadana wọ́n ní laylatin mubarakatin tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn òun ni ìjọ tọ́lọ́run sọ alukurani kalẹ̀ لا إله إلا الله. min lawhil mahfuz ila baytil izza أبقاكم الله. fi sama'i dunya أبقاكم الله. nuzulul Qur'an. من لوح المحفوظ. lẹ́yìn lódìdí kan lódìdí kan jumlatan wahida bá a ṣe ní lónìí ọlọ́run wá sọ̀ ọ́ kalẹ̀ lódìdí. ليلة مباركة. ń bọ̀ wọ́n ní min lawhil mahfuz àwọn àfa wa ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́run ní fi lawhin mahfuz kódà wọn làwọn màláíkà ò rí لا إله إلا الله. àwọn màláíkà ò rí lawhil mahfuz yẹn èyí tí wọ́n ń rí kó tó di pa ànábì dé lọ́wọ́ sọ wípé wà man yastami'il àná yajid lahu shihaban. ومن يستمع الآن يجد له شهابا. yajid lahu shihaban. يجد له شهابا رصدا. èyí wo ló. ومن يستمع الآن يجد له شهابا رصدا. èyí wo làwọn èèyàn máa wá wò pé yéè kíní kẹjọ ní 1989 mo wà lọ́mọdá mo wá rí star kan tó já ó wá ṣe déédéé ọ̀dọ̀ wa mo ní yéè àwọn alájà àgbà ti kú tó náà ní tí star bá ti já báwo èèyàn lálá kan kù. ومن يستمع الآن يجد له شهابا رصدا. nígbà tí kéwì ètí. ومن يستمع bí àwọn الآن. tó pe mòlúdì ní bídíà ẹ gbọ́ ẹ wá wò ó wọ́n wá ní nuzulul Qur'an min lawhil mahfuz ila baytil izza fi sama'i dunya wọ́n lóhùn ni àti bẹ́ẹ̀ni jìbìrìlù tí wọ́n lọ́ọ́ mú ní sama'i dunya lè jìbìrìlù tí mú tí wọ́n lọ́ọ́ fún anabi Muhammad. الله عليه وسلم. bí yẹn bá sì bèrè pé nuzulul Qur'an ọdún mélòó lọ́nà Qur'an fi sọ̀kalẹ̀ wọ́n ní 23 years kò rí bẹ́ẹ̀ 22 years 2 months 22 days. لا إله إلا الله. في ليلة مباركة إنا كنا منذرين. wọ́n ní wọ́n sọ̀kalẹ̀ yín wọ́n sọ̀kalẹ̀ wá yín wọ́n sọ̀kalẹ̀ wá yín wọ́n sọ̀kalẹ̀ wá àbí àwọn Abubakar ò bá wá kó Kùránì jọ ni àwọn òní bábù Kùránì lónìí. sunnatun hasanatun ní tí wọ́n ṣe nù. ọ̀rọ̀ pé sànẹ́bí wa gun mọ́tò ànẹ́bí gun mọ́tò torí pé Kùránì gan ti sọ pé mọ́tò wà بل بس يبالغ. wàlẹ̀ khaylu wàlẹ̀ bìgálù ó wá ní kíni lè tẹ́rì kàbú ha nígbà tó lọ́wọ́ wa parí ẹ̀ ó ní wa khalaqa lakum ma la ta'lamun أبقاكم الله. mọ́tò ń bọ̀ wá. وبس يبان النبي لا يبيم لا نبي وما يقول. ṣé ẹ wá wò ibi tí mo wá fẹ́ lọ tí mo wá fi kọ́
òun ni pé mọ̀lúdì tá à ń ṣe kí ni reason táwa fi ń ṣe mọ̀lúdì. أبقاكم الله. àwa ń ṣe mọ̀lúdì tiwa torí pé a mọ̀ pé tí ò bá ṣànábì àbá ti sí láyé. لا إله إلا الله. tá a bá ní àǹfààní àti rà nábì ó yẹ ká dúpẹ́ fún un pé thank you we really appreciate you. لا إله إلا الله. anábì mú kúránì wá torí ẹ̀kọ́ láfi ṣe mọ̀lúdì ó mú un wá òun kọ́ láfi ṣe gbogbo tó mú wá yẹn kọ́ la torí ẹ̀ ń ṣe mọ̀lúdì àmọ́ torí pé ó sáré òní kalẹ̀ fún wa. Ànábì sáré òní kalẹ̀ fún wa bẹ́ẹ̀ bá fẹ́ máa sakọ tó fẹ́ máa ṣe fàárí kó mọ kí lòun ó ṣe fàárí sí. Ntẹ́yìn ó ṣe fàárí lé lórí ni ntẹ́lòmí ò nírú ẹ̀. Bẹ́ẹ̀ ká bá sọ pé òun lòun kọ́kọ́ ṣe kinní kan ẹgbẹ̀rún rú ẹ̀ ti ṣáájú. لا إله إلا الله. Ẹ wá wo kí ni tá ànábì ṣe tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí. Òun ni pé ànábì ra òní kalẹ̀ fún wa. Ànábì Ọlọ́run kan ò ra ọ̀la àwọn ìjọ ẹ̀. Ànábì Muhammad àkọ́kọ́ ànábì Ọlọ́run tó ra ẹ̀gbọ́n. Ànábì Nuhu làkọ́kọ́ òjíṣẹ́. لا إله إلا الله. Ànábì Nuhu làkọ́kọ́ òjíṣẹ́ kí wá níṣẹ́ tó jẹ́ tànábì ò jẹ́. Ànábì Nuhu jíṣẹ́ fáá nígbà tó sùn òròjọ́ fọlọ́hún ó ní wọ́kùnlé ó ní rabbi ní da'awtu qawmi. ليلا ونهارا Ànábì yazidhum دعائي إلا فرارا. ó ní mo pè wọ́n fa qawmi layla wa nahara àtọ̀sán àtòru mo fi pè wọ́n walam yazidhum du'ai. إلا فرارا. Ànábì Nuhu wá try láti entice àwọn àjọ rẹ̀ ṣe é mọ̀ pọ́kùnrin tí ń lé obìnrin tí ò wá rọ́mọ yẹn yóò mọ̀ wá entice ẹ̀ ẹni tí ò kéwu ni o àmẹ́ni tó bá kéwu kò ní mọ̀ sáré tóbìnrin torí pé a ti kọ́ pé wá sí tanfarati làmárọ̀ àti kàwátọ́ làmọ́ kàánà títẹ̀ ìlú ìlà lè kọ́ kàwátàrí gàmù ọlọ́mọ́sà kí alájẹ́ àgbà. آمين. ẹ wá wò ó ẹlẹ́bìnú wọn wò pé kí ni màá fi ẹ̀ǹtáìsì wọn tí fi ṣe wọ́n ní ojú kòkòrò tẹ̀lé mi ó wá ní wàkúlí tústàgìfìrú rabbakum. وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. gbogbo nákàlí tó fún wọn wọn ò torí ẹ̀ lò kí ló padà gbẹ̀yìn wọn ó ní rabbi la tazar alàlà ardi minal kafirina dayyara. رب لا تذر على الأرض من الكافرين دجارا. ó wá wọ ọlọ́run pọ́lọ́run lè mọ̀ ṣe é bí wọ́n fún ọlọ́run ní excuse in tó mọ̀ tẹ́lẹ̀ ó ní innaka intazarihum. إنك أنت لا يضل عبادك ولا يلد إلا فاجرا كفارا. Ànábì Nuhu ṣépè láwọn ọjọ́ ẹ̀ ìgbà tẹ́pẹ̀ ó jẹ́ ó tún mú ẹni tí ó rò pé yóò mú. لا إله إلا الله. ẹ wá sọ fún mi lónìí orí pa Ànábì Nuhu dà tí gbogbo kálukú bá ń sọ yìí pé tílíkà àtàrò náà. ظلوا عليه وهو بعدنا إلى الآثار. Ànábì Nuhu ò lè wí bẹ́ẹ̀. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق أنت أحكم الحاكمين. Ànábì Nuhu lọ Lútù dé kí ló gbàyà wọ Lútù wọ́n parẹ́ Ṣuaibu dé wọ́n parẹ́ Sọ́líhù dé fàákọ̀rúwá wọ́n parẹ́ fàdámọ́dámọ́ alayhim rabbuhum bizanbihim. ó gbà nínú àwọn ànábì Ọlọ́run tá a
fẹ́ sọ pé lòun tún lánàá ẹ̀ òun là nẹ́bí Yunusa walaw kanat qaryatun amanat fanafa'aha imanuha illa qawma Yunusa lamma amanu ọlọ́ni kashafna anhumul azaba wa matta'nahum ila hin ọlọ́ni bòmú ànábì Yunusa wọ́n ṣe àgbákò nígbà tí wọ́n wá ṣe àgbákò tán tágbákò ti dé báyìí tá ti rí pé àgbákò lóde wọ́n wá parí pé ọlọ́run ọba ọlọ́run wa ni fakashafna anhum azabal khizy ọlọ́run ní ìyà àgbákò wọn bá ka fún wọn àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan wa matta'nahum àwọn náà tún padà parẹ́ ni. ta ló wá sẹ́kù tá à ń wọ́rí pẹ̀lú mi ànábì Muhammad nìkan ni. Muhammadu man tanawwarati hayatu. ìgbà àfa yìí. Agogo lawmoli وينكشف الحجاب. báwo wá ní ànábì ṣe wá sẹ́kù ànábì wá lọ bọ́lọ̀ wọn lọ́wọ́ o sọ tẹnu fún mi mo gbọ́ o ti gba gbogbo wọn ló sọ tán wọn fún mi mo wá gbọ́ wọ́n sì ní kú tí ń pa ojúgbẹ́ ẹni òwe ní pa fún wọn ó sì lé mi lè gbẹ̀yìn ànábì kò ní sí ànábì kan lẹ́yìn mi mọ́ kò ní sí òjíṣẹ́ kan lẹ́yìn mi mọ́ ṣé Peter wọn ará wájú ṣe rí òun ni ó rí ọlọ́run ní kò ní rí bẹ́ẹ̀ àmọ́ ntí oníjó rí bẹ́ẹ̀ ma kana Allahu liyu'azzibahum wa anta fihim. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. ọlọ́run ma kana ليعذبهم وأنت فيهم. láàmú tàlílù kọ́ ni àbí. ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. ليعذبهم ọlọ́run láyé òun lọ́fà mẹ́kánẹ̀ ọlọ́run ní kò ní í ṣẹlẹ̀. ليعذبهم وأنت فيهم. ìwọ ànábì ó wà mbẹ ìwà aṣọ di núhù mbẹ́mbẹ́ iṣẹ́ rẹ̀ sì ń bàjẹ́ lójú ẹ̀. lúùtù mbẹ́mbẹ́ iná àrísálílẹ̀ ìlà qaumi lúùtì nígbà táwọn ànábì àwọn màláíkà táwọn bá Ibrahima wọ́n á sọ fún un pé ó bímọ o. fa awjasa minhum khifatan qalu la takhaf inna ursina ila qaumi lut anika lọ bájọ lúùtù ni a pa wọn rẹ́ Ibrahima ní inna fihim lúùtù mbẹ́mbẹ́ wọn la mọ́ ojú lúùtù náà lọ́nà ń parí. وما كان الله ليعذبهم وأنت فيهم. nígbà àfa àbíbùlà ẹ̀rí gbogbo àwọn ànábì tọ́lọ̀ ń parẹ́ ojú wọn náà ni kódà Yunusa tó fẹ́ kíyà àwọn àjọ òun kó má sojú òun ọlọ́run láàfọ́n yọ̀ǹda ó wá gba short cut ó dá láti ibi tó o ti gbà òun àáfìwọ́ náà pamọ́ ọlọ́run ní ẹ lọ rìmáǹdì ẹ̀ nígbà tọ́lọ́run wà á rìmáǹdì ẹ̀ sínú omi lálẹ́ nínú òkùnkùn ẹja gbé mi ó wá wu ọlọ́run pé ṣe bóun ló rán mi iṣẹ́ yóò là mí jáde ọlọ́run ni mo ti gbọ́ má pè mí ó pè mí àbí wàá pẹ́ ń bẹ̀. nígbà tó di pọ́lọ́wọ́ ṣe wà náà dá fi zulumati Allah ilaha illa. subhanaka inni kuntu minadh-dhalimin. ọlọ́run ní wa Muhammad nǹkan lẹ́kọ̀ọ́ ni wàláwọ́lá annahu kana minal musabbihina lalabisa fihi batinihi ila yawmi yub'athun. tí o bá pè mí ni wàláyì kálíkì àmọ́ ọlọ́run èdè ibi tí ó wà nù. ẹ wá wò ó. وما كان الله ليعذبهم وأنت فيهم. ọlọ́run níbo bá ń bẹ láàrin wọn gbogbo tó lò nísẹ̀mí láyé ànífẹ̀ẹ́ jẹ wọ́n yá bèrè tàṣípà jẹ wọ́n yá. وما كان الله معذبهم وهم يستغفرون. ọlọ́run ní anábì wa ní tí n bá lọ tán kọ́ ọlọ́run ní ìní jẹ wọ́n yá àmọ́ istigifaru yóò máa gbé e bàbá tí ń ṣe istigifaru ẹ̀rí náà làwọn bàbá wa ń jọ̀hún fi gbọ́ wọ́n wá wò pé bí kéwù bá tiẹ̀ yá wọn báwọn ò bá lọ lé kéwù ẹ̀jẹ̀ á máa fi Yorùbá máa tọrọ àforíjì wa ní foríjì wa ọlọ́run. wàtúbà foríjì wa ọlọ́run wàtúbà ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a mọ̀ pé kéré èyí tá a ṣẹ̀ tá a
máa kó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíà oríjì wa Ọlọ́run àtúbà. tí ẹ bá wá ṣe pé ànábì tí ó ti pírísàfò níkàlẹ̀ fún wa sáàtì ẹ̀ mọ́bẹ̀lẹ̀ ìtàsípàṣẹ mọ́lúdì ẹ̀ tó bá wá tó sí pé torí pé nǹkan yẹ ọ̀kan tó ṣeun làáfin ṣe mọ́lúdì sótò àbí òtó. salamun ala qala ya rabbi ummati ajirna minan ni'ran qala na'am na'am muhammadu. warat al-hayatu وينكشف الحجاب أتى الكون في ظلم والظلم وزال بمدله أن لي عذاب نبي كامل خلقا وخلقا ولا يهوي مزاياه الكتاب. ẹ̀dàkùn ànábì la bá ọ̀rọ̀ rẹ̀ débi tá a dé yìí. àwọn ṣéwù wa tá a máa ń pẹ́lẹ́ kọ́dà lómi ò tún sí fìlà ànábì la wá rí kò sì sábúrú mẹ́ àpọ́nlé ni àníyàn ló ṣe pàtàkì ànábì tó ti parí gbogbo nǹkan ẹnìkan wá dé wá ní gbogbo ẹ̀ ṣe wá rí báyìí nìsín. tútù dákun. ẹ̀ẹ̀kan ṣe wá rí báyìí ó sì gbogbo ẹ̀ ṣe wá rí báyìí mo ní òṣè ní rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ 1455 years ago ẹ̀ mọ̀ á fi kọ̀m̀pìà tá ànábì gan ti sọ fún wa pé bàdá al-islamu ghariban. sayakunu ghariban sayaudu ghariban fatuba lil ghuraba. afábìlá. ìwọ nìkan ló sì lò jáàbù nínú ìwọ láàrin ọbalẹ mẹjà gbọ kankan bẹ wọn mọdàkùn. afábìlá abẹ́ dúpẹ́ ọlọ́run kó má sábà wa kún ọjù báyìí lọ. àmín gbọ́dọ̀ yìí pọ̀ owó kan wá lọ́wọ́ rẹ̀ ń bẹ̀. ó mọ̀. ọdífọ̀lá aláìláhù dáwọ́mán wọ́n máa ń kọ́dí àrùn kẹrù fàhùmọ́lì kìláàbù. afábìlá Abdulaziz ó ti mú 1000 naira wá. wọ́n sì alágbádá sì ń bẹ lẹ́yìn wọn. pé ọlọ́run má ṣe léyìí láṣẹ ma. ọ̀yá bisimilayi. alágbádá. lókè máa bọ̀ wá. ọdífọ̀lá aláìláhù dáwọ́mán. bisimilayi. àáfàá wa sheikh. ọ̀yá. لا تنسى أصلك يا فتى علما إلا من تنتصب قل عنه يبنى لا تخف للحاكم والمقترب شيخ النبي كل المعي أصل الوصول بلا الرياب بركاته أمت جميع على الأرض من كل الحسد ومن به نتبخر بين العاجم والعرب وغريب علم يا مسجر بشرى يا ذا خير الطلب وهب الإله وليه صوت جلي جنب الترب كلهم يهب هذا ولم يقبل له كلهم يهب صوت التقي المتقي من شيخنا تاج الأدب أدبية أبدية من تاجنا فهو الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب أفاد الله أنسوان قوم به نتفخر
من العاجل والعابد العنيف من الصمت olùkọ́ ti gbàgbé stanza wà ní. قوم به نتفخر àwa táwọn ń jòkó yìí qawmun ìjọ kan ni wá. به نتفخر àwa sì ń ṣe fàárí. دين الحنيف من الصمت báwọn ń ṣe mọ́lúdì làwọn fi ń ṣe fàárí. أدرجة أبدية alájà àgbà ló sì fún wa. من شيخنا تاج الأدب أبدية أبدية من شيخنا تاج الأدب o fẹ́ wí nǹkan kan. إن بالحق رجالا أخلصوا لله بالا ọ̀rọ̀ anánu. حققوا الشيخ الكمال أنه طاب الخصال iná. إن في الحق رجالا ta ló fẹ́ wọnú owó yìí o. إن في الحق رجالا mo fà nábì Muhammad bíọ́. orí èmi ó ju máìkì lẹ̀ ẹ́ sì máa yọ̀ǹda mi báyìí. إن púpọ̀ púpọ̀. في الحق رجالا àfa Abdullah. أخلصوا لله بالا iná. إن في الحق رجالا bàbá yẹn rí inna lillahi ibadan futọ̀nà. àfa Ṣáfìí ló wí. Ṣáfìí tiwa lisanul arabi yìí náà. إن بالحق رجالا ọ̀rọ̀ tí mo fẹ́ gbé jáde yìí dákúmọ́sà wọnú ẹ̀. إن في الحق رجالا o ti gbọ́. أخلصوا لله بالا àwọn kan ń bẹ gbogbo níyàwó wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó ní mukhlisina lahu dina. àwọn tẹ̀lé alájà àgbà ń bẹnu wa. حققوا الشيخ الكمال bàbá alájà àgbà náà nù. أنه طاب خصالا bẹ́yẹn bá wá sọ yìí pé káfíwà ròyìn yàn. طاب خصالا kódà àwọn tálájà àgbà bá láyé wọn ṣáájú wọn. tọ́ọ̀bà خصالا níbi ìwà. خاف مولاه إلا أن wàá mọ̀ kí tábà wá fẹ́ challenge irú wa yìí. wọ́n fi challenge wa yìí wa ni. wọ́n ní bàbá èsè bẹ́ẹ̀. خاف مولاه إلا أن ìbejì dunu. خصه حبا جلالا bàkìsọ́lá. أنه طاب خصالا mo wá wà níbì kan. èyí invigilate àwọn kan. nígbà tí wọ́n invigilate wọn. ẹnìkan wa mọ̀ wọ́n ẹ tètè ṣe kíákíá submit náà ọjọ́ ti lọ. ó lálàjì àgbè kanjú. mo wá wò pé sẹ́ẹ̀rí pé ó ju òkú ọ̀rọ̀ sí mi nù. حققوا الشيخ الكمال èmi kájọ أنه طاب خصالا tètè sọmítì pépà ẹ sọmítì tẹ́ sọ gẹ́gẹ́ lọ ó wá wò ó pé kí lòun tóun ó fi kíìlì mòrá mi tóun ó fi gbé mi jòkó lálàjì àgbè kanjú. mo wá ara wa jòkó sẹ́gbẹ̀ẹ́ kan pé mo wá ní ustaz ẹ ti jẹ́ káwọn èèyàn gẹ̀ẹ́tì mi báyìí náà. أنه طاب خصالا ṣé ẹ máa gbé ìsọ fún mi nù pé bí n bá ti ń kájú mo dán màá lẹ́nu. أنه àwọn tó bí wèé kájú. طاب خصالا kí ló fi gẹ̀ẹ́tì mi bẹ̀ ìwà ni ìwà. خاف مولاه إلا أن bí bá débi kẹ́dì sí ẹnìkan níwájú adétàmbí yìí náà ni ìgbà tí ìfi lò rófà ó bá kó bòmí ní ẹ̀yìn wàláì gbogbo bọ́ǹbà já ni mo ti wá sọ̀kalẹ̀ pẹ̀lú ìbínú pé tí n bá kọ́kọ́ dí ọ̀dọ̀ rẹ̀ ìfọ̀ ní etí ni wàláì tí n bá bọ́nu àwọn Fúlàní bẹ́ẹ̀ ẹ wò bí ìṣe sọ̀kalẹ̀ báyìí oníkulu aláwo mẹ́ta fàlàjì àgbà wàláì làásìmọ̀ àmì حققوا الشيخ الكمال ضربه طاب خصالا mo sì ara gbé bọ́ǹbà mo sì jù sínú mọ́tò mo sì lọ. خاف مولاه إلا أن ẹnìkan gẹ̀ẹ́tì mi jọ kan أبقاكم الله ní ju 500 naira lọ lọ́wọ́ lásìkò mo ọkọ̀ yọ emblem alájẹ àgbà kó nu mọ́tò أكرمكم الله ọ̀nà lúkọ́ọ̀nù ló ti pàdé mi ó wá bá mi dúró mo wá ní kí ló dé ó ní ẹ dákun ẹ bùn mí lówó mo wá ní kí n bọ̀ lówó láì mọ̀ rí kòró jọ wà ń ta ni. mo ní èmi ò lówó èmi ẹgbẹ́ 500 ni mo ní lọ́wọ́ ló bá ní ó kàn rí kíní emblem bàbá Ansar Islam ó ní wàláì tàláì ẹ fún mi lówó kódà 500 lẹ́ fún mi. yé mo wá wò báyìí ọlọ́run ló ní kémi ó má ti ṣẹ́ wàláì tèmi pé ìní fún lówó mu ni
kódà tó o bá lo àfọ̀ṣẹ́ ní à. léni àfi olùgbòhùn tí ní alájí ṣiṣẹ́. àgbà tí ń wò wájú mọ́tò yìí ò bá ní kankan ṣe inú sẹ̀mí ilẹ̀ ní fún 500 wọ́n á yọ 500 tó kù lọ́wọ́ mi mo gbé fún. kọ́fà mọ́láhù ilà àn. mo sì á yọ kíní o mo fi pamọ́ pé àyè bá máa kéèyàn máa tún pàdé. خصوه حبا جلال جدد تدريس طبعا tí n bá ti wá lówó lọ́wọ́ èmi máa yọ ni. جدد تدريس طبعا tó wá ṣe wà malẹ̀ kéwú tó wàá sọ fún mi. جدد جدد o ní kó o ní kó جدد تدريس طبعا o ní kó dùn mí lọ́wọ́ o. جدد تدريس طبعا mo gbọ́. بالثقافات جمالا bó o bá fà lájà àgbàbẹ̀ mi nínú fàfà àgbàbẹ̀ ọ̀yọ́. جدد تدريس طبعا pápá yìí kó máa lọ sí fàfà. بالثقافات جمالا سبحان ربك. بالعزة عما يصفون سلام على المرسلين. iná àti iná olódìdí kan tí nàṣà ni àkàrẹ̀ olókè lálálá. ọlọ́run má balẹ̀ alájẹ́ àgbà jẹ́. amínà. ẹ ṣe amínà dáadáa. iná àtọ̀ iná kàlkàsọ̀. fasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. ọlọ́run wọlé àfọ ọmọlẹ́yìn dada wa lè kéwú nígbà tí wọ́n lọ lé àwọn méjì ni wọ́n lọ. àfàbà ọmọlẹ́yìn. àfọ ọmọlẹ́yìn àwọn nìkan ni wọ́n mú wá lè kéwú lọ́dún náà. ìjọ tí wọ́n padà àwọn méjì ni wọ́n lọ lé. ànàmà kí lè fẹ́ sọ ẹlẹ́kùn ọ̀rọ̀ fóònù yìí ẹjẹ́ mi náà ya fọ́tò. àbẹ̀ ẹ̀jẹ̀ ya fọ́tò pẹ̀lú alájí àgbà. yusufu ọ̀jáde. àfọ ọmọlẹ́yìn ẹ máa bọ̀ foundation ẹ bọ́sẹ̀ bẹ́ẹ̀ ní báyìí. yusufu ọ̀jáde pátápátá. yusufu jáde tán ó ti sọ̀rọ̀ sókè. àbọ̀ ọmọlẹ́yìn nìkan ni wọ́n wá lé kéwú. àwọn méjì ni wọ́n lọ lé. ìjọ tí wọ́n wá ní ìlú wo la wà ọ̀dọ̀ ọmọlẹ́yìn la wà. ẹ máa bọ̀ wá ọ̀dọ̀. wọ́n ń ṣe bẹ́ẹ̀ tán báyìí àwọn méjì lárí tí wọ́n lọ lé. Allah ó ti ṣe sóore dòní. alhamdulilah. nbolele ìdílé ọ̀yẹ́ tiẹ̀ wọ́n yẹ kádàrá arú rẹ̀ ẹ worun gbọ́ ti rí. pé ló ti gbẹgbẹ alájàgbá náà ló ti ń bí ibú báyìí. ilé ewu ewu ọmọ yìí ò lójútì. àbọ̀ ọmọlẹ́yìn nìkan ló wá lé kéwú àwọn méjì ni wọ́n lọ lé. ọlọ́run ní bàbá ọba lé dáadáa. bàbá wa ní Port Harcourt. ọ̀rọ̀ àdúrà parí lókun. àwọn ni wọ́n fún wa ní rọ́gbà náà. Insha Allah.